Yorùbá tó bá kọ́ lọ́lá tó kàn lù fíran kọ̀dọ̀rọ̀ sí ajínasẹ̀ tí ń jẹun àti gan ni. Yarí tán fà kíkọ́rí táwọn ò ní túkànnà lọ́rùn ìran aládé. Ó di dandan káwa pàápàá tẹ́rù ara wa pa kẹ́hìn sọ̀rọ̀ sókè lálálá wípé a ò ṣe mọ́. Nínú ìwọ́de làmìlaka mẹ́kàrálì tó bọ́ dẹ̀dẹ̀ lórígun mẹ́rin ilẹ̀ Yorùbá. Ìwọ́de làmìlaka àkọ́kọ́ irú rẹ̀ nílẹ̀ Yorùbá. Táwọn akọni wa, aṣáájú wa, tòun táwọn olórí ogun wa, generals wa gbogbo wúró tán wámúwámú láti ṣáájú ó sì mọ kẹ́hìn sọ̀rọ̀ sókè wípé òmìnira ilẹ̀ Yorùbá di dandan pẹ̀lú àwọn ọkọ̀ ọ̀tọ̀ká àlàkalẹ̀ tó a ti pèsè sílẹ̀ tá ò lè sọ lórí afẹ́fẹ́ nítorí àwọn ṣèkí ṣáájú gbogbo tó wà láàrin wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá rere àti ọmọ ìran aládé tí gbogbo wa ti jọ wá. Ohun tá a fẹ́ ni pé kí gbogbo ọmọ Yorùbá nílé lóko àti lókè òkun lọ múra sílẹ̀ dé ìwọ́de làmìlaka tí ó wáyé nínú oṣù karùn-ún yìí. Kẹ́kẹ́ wa náà gbáradì láti darapọ̀ mọ́ ìwọ́de làmìlaka tó ń bọ̀ yìí. Torí tó bá di gbẹgbẹgbẹ má gbé sẹ́kùlé mi ní o. Bákan náà fún àwọn tó bá fẹ́ ràn wá lọ́wọ́ pẹ̀lú ohun kan tàbí kejì lórí ìwọ́de làmìlaka tó ń bọ̀ yìí. Ẹ lè kàn sí wa látòrí www.yorubanationyouth.org fún àlàyé tàbí ìbéèrè síwájú. Ẹ lè pè tàbí kẹ́ WhatsApp Prophet Ayọ̀délé Olúgbulolúwa Yorùbá Nation Youth lórí +1-803-846-1116 tàbí Comrade Omiyo wọ́n jẹ́ Homeland Yorùbá Nation Youth Leader lórí +234-717-3355 Yorùbá Nation no going back. Ìkéde ìdẹ́sẹ̀ tí gbọ́yìn látọwọ́ ìgbìmọ̀ tó wà fún ìpolongo Yorùbá Nation Youth lórúkọ ọ̀dọ́ Yorùbá pátápátá. Bẹ́ẹ̀ni o, gbogbo ọmọ kóòtù òjíire, gbogbo àwọn ọmọ Odùduwà nílé lóko lẹ́yìn odi níbikíbi tí a bá wà. Ìkéde mega rally òun ni ẹ ti gbọ́ yẹn. Tí àsìkò náà bá tó, mo fẹ́ kí gbogbo pátá ká túyáyá ká jáde tán ká fi ran ìjọba mùjẹmùjẹ ìjọba location náà wípé àsìkò ti tó. Gbogbo ọmọ Odùduwà ilé ti yá oko ẹrú tá a ṣe ní wá Nàìjíríà ó tó gẹ́ẹ́. Gbogbo ọmọ Odùduwà, gbogbo àwọn ọmọ kóòtù òjíire, mo kí wa wípé a kú ìfaradà gbogbo ìwà ìbàjẹ́ táwọn Fúlàní ń hù fún wa. Bó ṣe wá ní lọ́kàn wípé lágbára Elédùmarè, lágbára àwọn alálẹ̀, ohun tí a fẹ́ Elédùmarè ló jẹ́ kó wá sí ìmúṣẹ. Ẹ bá wa kí bàbá wa Professor Banji Akíntóyè. Bàbá, ẹ̀mí yóò gùn fún wa o, àníwáyé tì. Iṣẹ́ Yorùbá Nation tẹ́ ẹ gbé dání àjàyè lẹ́ẹ̀dá. Ẹ̀mí tó bẹ̀rẹ̀ náà ni ó gbé wa délẹ̀ lérí. Gbogbo ìgbàkígbà tá a bá gba Yorùbá Nation, àníwáyé tì ń bẹ bàbá. Àníwáyé tì o, àní tó ìṣẹ́jú kan fún yín bàbá. Ẹ pẹ́ pólúmọ́dé pẹ́ bàbá lókè pẹ́. Bákan náà, bàbá mi Sunday Ọláyẹmí Kóìkì, bàbá mi Sunday Adéníyì ọmọ Adéyẹmọ, mo fẹ́ sọ ẹnu mi àgò. Sunday Adéníyì Adéyẹmọ, Alápàájí of Yorùbá land. Bàbá mo kí yín, ẹ̀mí dẹ̀yìn náà gùn fún wa. Ẹ pẹ́ bólúmọ́dé pẹ́. Àníwáyé tì báyìí o. Gbogbo wàhálà yín lórí tílẹ̀ Yorùbá dúró, gbogbo wàhálà yín, gbogbo akitiyan yín lórí kí àwọn ọmọ kóòtù òjíire ká bọ́ lọ́wọ́ àwọn Fúlàní ajínigbé tí ń pa wá. Elédùmarè ló jẹ́ kó wá sí ìmúṣẹ. Ẹ̀mí tó bẹ̀rẹ̀ ṣọ́ọ̀bù náà ni ó gbé wa délẹ̀ lérí. Gbogbo ìgbàkígbà táyé bá ń jáyé tí a bá gba Yorùbá Nation iṣẹ́, àní tó ìṣẹ́jú kan fẹ̀yìn náà. Ojú yín náà láfi na àsíá Yorùbá Nation sókè, ẹ̀yin náà lẹ́ẹ̀nà sókè láṣẹ Èdùmàrè. Àti gbogbo àwọn ọmọ kóòtù òjíire dáadúró tán. Tá a fẹ́ kí orísun wọn parẹ́, tá a fẹ́ kí ìran wọn parẹ́, tá a fẹ́ bọ́ lóko ẹrú wá Nàìjíríà. Ó kí gbogbo wa o, a kú ìfẹ́ o, a kú ìfọmọnìyàn ṣe. Elédùmarè ó dúró gbogbo wa. Mo kí Yorùbá World Media, ẹ kú iṣẹ́ ìlú, ẹ kú iṣẹ́ takuntakun.
látòrí chairman Yagboyaju Mr. Lamid, vice chairman Àṣàkẹ́ TV àti gbogbo àwọn mẹ́mbà pátápátá ni mo kí. Dr. Sabi, ìyá mi Queen Ara, bàbá mi Ògúnrúdó, bàbá mi wọ́n borí owó, bàbá mi Àkàlàmàgbò, Mass TV, gbogbo pátápátá ni mo kí. Mi ò yọ ẹnìkankan lẹ̀. Ẹni tí mi ò bá rántí dárúkọ ẹ̀ kó má fi ṣèbínú. Mo kí yín o, Olódùmarè yóò gbà tá a fẹ́ fún wa láṣẹ Èdùmàrè. Mo kí Yorùbá Home Based Media náà, ẹ kú iṣẹ́ takuntakun, ẹ kú ìfẹ́ ìran ọmọ kóòtù òjíire, kò ní sú wa, kò ní rẹ̀ wá o. Àwọn alálẹ̀ wọ́n gbà tá a fẹ́ fún wa, láìpẹ́ láì jìnnà. Mo kí wa látòrí chairman bàbá mi lẹ́kìtì, DDK Ọmọlúkà, Òmíyọ̀, Ìmọ́lẹ̀ Yorùbá TV, bàbá mi mọ̀mọ́ mi Ọbásanjọ́ àti bẹ́ẹ̀ lọ. Gbogbo pátá ni mo kí o, mi ò yọ ẹnìkan sílẹ̀ o. Gbogbo àwọn ọmọ kóòtù òjíire tẹ́ ń wò mí, tẹ́ ń gbọ́ mi báyìí, mo fẹ́ kí ẹ bá mi pín ètò yìí kó lọ dáadáa. Ẹ sì má gbàgbé láti bá mi subscribe tó YouTube channel mi. Ọ̀rọ̀ tí mo tún mú wá lónìí, ọ̀rọ̀ ìṣítí, ọ̀rọ̀ tí mo fẹ́ play fún wa yìí, mo fẹ́ kí a farabalẹ̀ gbọ́ ọ̀rọ̀ yẹn, ká wo ibi tá a ti bára wa, ká tún wá gbọ́ ìgbésẹ̀ tó yẹ ká gbé lórí ìran ọmọ kóòtù òjíire. Ìgbésẹ̀ tó yẹ ká gbé, ọ̀nà tó yẹ ká tọ̀. Mo fẹ́ kí a farabalẹ̀ ká jọ gbọ́ ọ̀rọ̀ yẹn dáadáa. Ṣé gbọ́? Òun ni mo ní kí n play fún wa. Ìfẹ́ sọ̀rọ̀ pọ̀ jù, fi ẹni mo fẹ́ play. Ṣé gbọ́? Fi ẹni mo fẹ́ play fún wa. Ká fìdí nìkan, ká lè farabalẹ̀ gbọ́. Ẹ má bá mi ká lọ. Gbogbo àwa tá a bá nífẹ̀ẹ́ sí kí ilẹ̀ Yorùbá kó dá dúró, ẹ má kọ̀bẹ̀rẹ̀ sí gbogbo àwọn tá à ń pa yìí. Ẹ jẹ́ ká jọ jà ìjà ìlájàyè, ẹ jẹ́ ká jọ fẹnukò síbì kan. Ẹ má jẹ́ ká dáadáa àwọn bàbá wa bọ́dọ̀ bá ń jẹ́ Akíntóyè nìkan. Ẹ má jẹ́ ká dáadáa àwọn bàbá wa Sunday Adéyẹmọ nìkan. Brọ́dà mi White Lion, ẹ má bínú pé mi ò rí dárúkọ yín tẹ́lẹ̀. White Lion, the lion himself, Ọlámíkòìkí Media. Mo kí yín o, pẹ̀lú gbogbo àwọn àsọmọbìnrin pátápátá ni mo kí. Ẹ kú ìfẹ́ ìran Yorùbá. Àwọn alálẹ̀ ò ní fẹ́ yín náà lẹ̀. Àwọn alálẹ̀ ò ní fi yín lẹ̀, ò ní gbàgbé yín. Ṣé gbọ́? Ẹ sì gan ni. Jẹ́ ká mọ̀. Ẹ káalẹ́ gbogbo community. Ẹ káalẹ́ ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi. Mo kí gbogbo wa o. Mo kí wa. A kú iṣẹ́ ìní. Mo sáré ti gúrùpù pa ni. Tẹ́lẹ̀ mo sì ń wò pé bóyá bó ṣe rẹ̀ mí kí n tiẹ̀ dákẹ́ bẹ̀ sí náà. Màá sọ̀rọ̀ díẹ̀ sí nǹkan tó tẹ̀ ń ṣẹlẹ̀ yìí. Ọ̀rọ̀ yẹn dẹ̀ máa bá ẹ̀yin tẹ́ gbẹ́sìn yìí tẹ́ gbé sórí. Ọ̀rọ̀ Yorùbá sọ pé ìyà ń bọ̀ fọ́mọ tí kò gbọ́n. Ẹkún ń bẹ fọ́mọ tó ń sá kiri. Ọ̀pọ̀lọpọ̀ ti fi àárọ̀ òru ayé ẹ̀ ó ti fi sòsì. Ọlọ́run á dẹ̀ jẹ́ kó yé gbogbo wa kó tó di kó pẹ́, kó tó di pé gbogbo ẹ̀ bàjẹ́ mọ́ wa lórí. Bàbá wa ọ̀jọ̀gbọ́n, bàbá Adébánjọ, wọ́n sọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́yìn. Wọ́n sọ nínú ìkànnì ti Oòduà, wọ́n sọ nínú ti Sidra, wọ́n sọ ní tògùn state, wọ́n sọ ní tẹgbẹ́ àgbẹ̀, wọ́n sì fún wa ní orientation nípa ọ̀rọ̀ ẹ̀sìn tó fẹ́ pa yín dànù yìí, wọ́n sì fún wa ní orientation lé lórí. Ó dàbí pé màá wá sílẹ̀kùn kankan fún yín. Àwọn àṣírí kan wà tí mo sì ń wò pé bóyá kò tí ì tásìkò kí n tú fún yín. Mo mọ̀ pé tí mo bá sọ náà díẹ̀ lára yín ló máa mú lò lẹ́ máa gbọ́. Ṣùgbọ́n ọjọ́ tí kinní yẹn bá dé bá gbogbo wa, ẹ máa rántí gbogbo ìlàkàkà Dr. Precious, ẹ máa rántí gbogbo ìlàkàkà admin Kenny, admin Ọlá, Mr. Dara,
gbogbo àwọn yẹn tọ́lọ́ yàn, gbogbo àwọn ọ̀gá tọ́lọ́ yàn tìyín tí ọ̀rọ̀ wọn tí ò wúlò níbi tẹ́ ẹ wà. Nǹkan tó wúlò ni wípé ọmọ ta ni wọ́n, kí ni wọ́n jẹ́, ẹ̀sìn yẹn sá òun là ń wò. Okay, I will bust everybody's brain now. Ṣẹ́yìn mọ̀ wípé bẹ́ẹ̀ ṣe wo dúró sí bíbá ẹ̀ tó pé sídìrà la fẹ́ gbọ́ o, sídìrà la fẹ́ gbọ́ o, ẹ ń sọ lẹ́nu bíi wípé ọmọ ìyá yín ló ṣe sídìrà yẹn, ẹ ń sọ lẹ́nu bíi pé Tinubu ló ṣe sídìrà yẹn, ẹ ń sọ lẹ́nu bíi pé ẹ̀yin àtàwọn tó ṣe sídìrà yẹn ẹjọ́ ń ríra bíi kòríkòsùn. Kódà kó má dàbí pé ó fẹ́ mú àpò ìbínú wá, kó má dàbí pé ó kàn sọ̀rọ̀ sí wa ni, torí pé mo máa sọ̀rọ̀ sí gbogbo wa lálẹ́ yìí, torí ibi tó yẹ ká ronú sí àti fílẹ̀, àti fi ojú ọ̀nà lẹ̀ á rìn nínú igbó. Bàbá sì sọ̀rọ̀ nípa election tó ń bọ̀ pé bọ́n ṣe ń bribe yín òye ọ̀pọ̀lọpọ̀, ẹ rí nǹkan kan sọ sí yẹn, ẹ lè rí nǹkan kan sí yẹn, torí ẹ máa gbà pòrọ, ẹ máa gba bàbá kọ́ọ̀pù ráìsì, ẹ máa gbà àǹkárá, wọn á tún gba yín, wọn á gba glory ẹlòmíì níbi tó ti ń jẹ àjẹbánu, wọn á fi selection. Ṣé rí sídìrà tẹ́ gbé lọ́wọ́ yìí, ṣe rí sídìrà tẹ́ gbé lọ́wọ́ ẹ̀ tẹ́ sọ pé òun nìkan lẹ fẹ́ kán gbọ́rọ̀ ẹ̀, òun nìkan lẹ fẹ́ kán ẹ má sọ̀rọ̀ mí ọ̀rọ̀ sídìrà yẹn ẹ jẹ́ kí n wá fọ́ sídìrà yẹn kí n fọ́ sísàlẹ̀ pátápátá kó yé yín. Ṣe rí àwọn Arab world, àwọn Arab tẹ́rù pọ́n nífẹ̀ẹ́ yín, wọ́n ti gbé sídìrà dé yín lọ́wọ́, inú yín ń dùn, wọ́n kàn ń wò yín pé gọ̀ǹgọ̀sù òdìdá rẹ̀ bó ti gbọ́n tó bẹ́ẹ̀ náà ló gọ̀ tó. Àṣebáyé ni ọgbọ́n yín mọ̀, àṣebáyé ni làákàyè mọ̀, àṣebáyé ni ìrònú yín tó. Wọ́n kàn ń wò wá níbi pé kọ́ gba ìpín ni ọ̀rẹ́ máa lọ. Wọ́n wá ń wọ ọ̀gọ́ wa lọ níwájú bá ṣe pọ̀ bá ṣe gùn tá ga tó tá rò pa ní làákàyè tó jẹ́ pé empty brain lọ́pọ̀lọpọ̀ ń gbé kiri tó rò pé òun jà fún Ọlọ́run. Ẹ jẹ́ kí n jẹ́ kó tọrọ mí ní kẹ́ máa exist kó nu platform yìí o. Ẹ lè jáde kó nu platform yìí torí mo mọ̀ pé ẹ lè change, ẹ lè yí padà. Ṣé rí sídìrà tá máa gbélé yín lọ́wọ́ yẹn tẹ́ rò pé Árábù ọ nífẹ̀ẹ́ yín yẹn? Ọjọ́ ń bọ̀ bẹ́ẹ̀ lọ́lọ́run ń wí, nígbà tí gbangba máa dẹkùn kí kedere ẹ máa bẹ̀ wò, ìgbà yẹn lẹ tó máa mọ̀ wípé àjẹ́ńdà gangan ni lórí ẹ̀sìn, òun náà ṣe gbé owó yẹn lé yín lọ́wọ́ sìn. Mo máa ń sọ ẹnu mi dẹ̀ gbà, mo máa ń sọ, mo ní gbogbo àwọn ìjọba Nàìjíríà bó ti ní mílítírì o àti ní democracy wọ́n tẹ ta orílẹ̀-èdè yìí látọdún tó ti pẹ́ náà ti ta. Ìwọ gan tó rò pé o kọ́lé sórí orílẹ̀-èdè yìí, tó kọ́lé sórí ilẹ̀ tó rò pé agbélé bàbá mi ni wọ́n ti tà ẹ́, wọ́n ti ta Burial Ground bàbá ẹ̀, wọ́n ti ta Burial Ground ìyá ẹ̀. Sórí ibi tó fi kọ́ mọ́sálásí tó fi kọ́ chọ́ọ̀chì yẹn ìjọba tẹ ta unknowing to you, ìwọ sì ń ròyìn pé o sì nílé ẹ̀. Sórí àwọn Árábù máa tó wá láti wá lé gbogbo wa kúrò tí a bá ti lo làákàyè, tí a bá lo ọpọlọ wa. Ibi tí wọ́n kọ́kọ́ gbà wọlé sínú ayé wa pàá òun nígbà tán rìn wọlé tó sọ pé wọn rí ibi gbé tí wọ́n rìn wọlé tá ń gbà wọ́n wọlé, tá ń gbà wọ́n wọlé tó ń wọlé sínú mílítírì. Ìgbà tó ń wọlé tán wọ́n fún wọn láyè. Ọmọ ìyá wa ni wọ́n, ọmọ ìyá wa nínú ẹ̀sìn ni wọ́n, ọmọ ìyá wa nínú ẹ̀sìn ni wọ́n. Wọ́n tẹ̀ ń gbọ́ èdè Fùlàní, wọ́n tẹ̀ ń gbọ́ èdè Haúsá, wọ́n ẹ kẹ́ran mérò ní ilẹ̀ Haúsá, ẹ kẹ́ran mérò ní Òkè Ọya. Ìgbà tẹ́ ẹ kẹ́ran mérò ẹ wá dọ́mọ ìyá yín mọ̀mọ́ torí ẹ ti fún wọn lọ́mọ, wọ́n ti fẹ́ ọmọ yín, wọ́n ti láya, wọ́n ti lọ́kọ, ẹ ti fún wọn nílé, àwọn náà ti ń kọ́lé. Ẹ rórí. Ẹ̀sìn kan lájọ ń sìn, ẹ̀sìn tí wọ́n yẹn ti ẹ̀ dá, ẹ̀sìn sàríà ó dáa gan, ẹ̀sìn kinní kan ó dáa gan, àwọn ni kinní kan, wọ́n ti wọlé sí wa lára. Ní ojú gbogbo wa báyìí wọ́n dẹ̀ gba 18 state mọ́ wa lọ́wọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà, àrí nǹkan kan ṣe sí, ẹ tún sì ń kú torí ẹ̀sìn. Ìgbà tó gun bá lé ẹ kúrò ní ilé ẹ, òye máa yí ẹ.
náà sì wọ́n wá wò pé kí làwọn lè ṣe, wọ́n ti ń kó machine wọlé, wọ́n kó instrument wọlé, wọ́n jẹ́ kí àwọn àgbẹ̀ wa kó lọ sóko mọ́. Àwọn aráàbù yìí ni mo ń sọ pẹ̀lú àwọn ìjọba Nàìjíríà, wọ́n ò jẹ́ kí àwọn àgbẹ̀ kó lọ sóko mọ́ pé torí èèmù wọn ni wípé Nàìjíríà yìí o, àwọn ló ní bàbá wọn ló ní ilẹ̀ bàbá wọn ni àwọn ló ní ẹ̀tọ́ sí according to bó ṣe rí nínú Quran pé àwọn lọ́lọ́run fún, wọ́n dẹ̀ gbọ́dọ̀ gbà lọ́wọ́ wa. Wọ́n ti lo gbogbo oríṣiríṣi ọgbọ́n, kò work out. Wọ́n gbé ẹ̀sìn wọlé sẹ̀ríà, ẹ̀yin lẹ kọ́kọ́ gbà wọlé tẹ bọ́wọ́ lù pé ẹ̀sìn yẹn òfin yẹn tiẹ̀ dára, òfin yẹn ló dára jù. Ronú kẹ́ tó gbà gbogbo almost 80 states sí ó ti ń ṣe, kò rí nǹkan kan kò sí nǹkan kan tẹ́ ṣe sí nígbà tó ń gé ọwọ́ èèyàn fọ́ ojú èèyàn sáwọn èèyàn pa. Náà wọ́n sì wọn náà ń lò ó sì tán fi ń pààyàn, táwọn Boko Haram lò tó fi ń pààyàn, tán fi ń ṣe oríṣiríṣi tí wọ́n ṣe. Mọ̀ pé àwọn Arab world ni ló ń ṣe gbogbo fíìmù yẹn, tí mọ̀ pẹ̀lú àwọn ìjọba Nàìjíríà. Mò ń bọ̀. Náà nígbà tán lé gbogbo àwọn àgbẹ̀ kúrò lóko kékeré tẹ́bí bá pa wọ́n, tí wọ́n gba oko wa lọ́wọ́ tán gba ayé tán lé àwọn èèyàn tí bíbí ẹ̀sìn pa wọn, ara máa ní wọ́n ráyè wọlé sí gbogbo wa lára, wọn máa dà màlúù kiri. So nǹkan la experience ẹ̀ yìí. Ẹni tí ò tí ì kàn òun ni ò ní iyè, tí ò ní làákàyè, tí ò ní àròjinlẹ̀, ṣùgbọ́n máa tó kan gbogbo wa tá a bá ṣọ́ra. Nígbà táwọn kúrò lórí ìyẹn, tí mo bá sọ fún yín nǹkan tó ń ṣẹlẹ̀ ní ojoojúmọ́ lórílẹ̀-èdè Nàìjíríà, àwọn nǹkan ọrọ̀ ajé tí àwọn èèyàn yìí ń kó lọ sí Aráàbù tí gbogbo yín sá lọ yìí, ẹlòmíín máa sọ pé ọ̀gbẹ́ni tó ṣiṣẹ́ pẹ̀lú Abacha, Mustapha, ó tú àṣírí yẹn. Ẹ lọ sí 2001, 2002, 2003, gbogbo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nígbà yẹn kó tó di pé wọ́n tú sílẹ̀, àti ìgbà tán ti tú sílẹ̀ náà mọ̀ pé silent ẹni pé kò gbọdọ̀ sọ̀rọ̀ mọ́. Gbogbo àwọn past video tó ti ṣe lọ gbọ́, ó tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí. Àwọn òkúta iyebíye kan wà ní orílẹ̀-èdè Nàìjíríà ní Bọ̀rọ̀nú ni o, káàkiri orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ wípé níbi tí gbogbo àwọn ajìjàgbara ẹ̀sìn yẹn dúró sínsìn tó fẹ́ gba ilẹ̀ lọ́wọ́ wa, torí òkúta yẹn nǹkan tán mine ní every blessed day lọ sí Arab world. Ẹ̀yin gan tẹ́ ń jà fún ẹ̀sìn yìí, tẹ́ sì gbé ṣẹ̀ríà lérí, tí rí gàárì mu, ebi sì ń pa yín, ìyà sì ń jẹ yín. Ẹlòmíì tán ẹ̀ tán bá kọjá lára ẹ máa rò pé sẹ́yìn lélẹ̀ àbẹ́ranko. Mi fi bú yín o, ṣùgbọ́n mo fẹ́ kí làákàyè wa kó sí. Wọ́n kó nǹkan àlùmọ́nì wa, wọ́n fi lọ ń tú ọrọ̀ ajé wọn ṣe bẹ́ẹ̀, gbogbo nǹkan lọ mèremère. Mọ̀ pé desert ní irú Arab tẹ́lẹ̀, desert ni wọ́n. Náà wọ́n sì ìbẹ̀lẹ̀ tó wọ́n lọ ń ná owó sí, ìbẹ̀lẹ̀ wọn lọ ń ṣe gbogbo ẹ̀ sí, iye wa náà ò dẹ̀ tún ti sí. Mò ń bọ̀ díẹ̀díẹ̀. Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, láàrin ọdún bíi mẹ́ta, wọ́n tó pé kí la lè ṣe o. Wọ́n partner pẹ̀lú Bill Gates, wọ́n bẹ̀rẹ̀ sí ń wọlé sí wa lára, àwọn náà wọ́n sign deal pẹ̀lú wa. Ara ò fún ẹni kálukú, ara ò fún wa. A rí pé iná ti wọlé sí gbogbo wa lára. The next thing tán focus wa ni pé àwọn Haúsá ló ń pa àwọn Fúlàní pa Haúsá, Haúsá pa Fúlàní, àwọn yẹn ni problem wa. Haúsá yẹn gangan wọ́n suffer. Okay, why tó fi jẹ́ pé Haúsá náà pa? Béèrè lọ́wọ́ àwọn pé kí náà pa Haúsá fún, kí náà para wọn fún, if wọ́n pa Fúlàní, kí náà pa wọn fún, àwọn olópa wọn, kí náà jà lé lórí gan. Ilẹ̀ Nàìjíríà náà ń jà lé lórí, wọ́n fẹ́ gba ilẹ̀ yẹn lọ́wọ́ gbogbo àwọn ọmọ Nàìjíríà. Àwa tá a dẹ̀ jẹ́ Yorùbá, wọ́n ti ká wa mọ́, Ìgbò wọ́n ti ká wọn mọ́, wọ́n ti gba ilẹ̀ Haúsá tán, ó kù Ìgbò àti Yorùbá. Àwa ń jà ẹ̀sìn, làwa ń díràgì ẹ̀sìn. Àpònú gan o. Tí wọ́n bá ti lè take over ilẹ̀ Yorùbá, ó parí fún gbogbo wa. A máa lé ẹ kúrò nílé ẹgbàá yẹn ló tó àwọn pé ẹ̀sìn tó rò pé ó gbà yẹn wọ́n ti yí padà mọ́ ẹ lọ́wọ́. Ìwọ rò pé ó ń sin Ọlọ́run, ṣùgbọ́n àwọn tó gbọ́n jù ẹ lọ wọ́n ti yí padà mọ́ ẹ lọ́wọ́ torí òye èmi àti ìwọ. Okay. Gbogbo ẹ̀yin tó dẹ̀ wá nínú Islam, mo fẹ́ kí ẹ farabalẹ̀ ká jọ gbọ́ ọ̀rọ̀ dáadáa o. Ọ̀rọ̀ ilé kì í sọ̀rọ̀ ẹ̀sìn o, ọ̀rọ̀ ìlú ni o.
tó bá jẹ́ pé lóòótọ́ ọmọ ọkọ Yorùbá ni ọ́, ṣé kí ìlú ẹ̀ kó jẹ ọ́ lógún? Má gbé ẹ̀sìn sọ́kàn fi tako ìlú ẹ̀. Ọ̀tọ̀ lẹ̀sìn, ọ̀tọ̀ nílùú. Torí tí ò bá sílùú kò lè ṣẹ̀sìn. Ẹ̀yin ọmọ Odùduwà, gbogbo àwọn ọmọ kóòtù òjíire, ẹ jẹ́ ká ríra gẹ́gẹ́ bí ọmọ Yorùbá náà, kí á ti jà fún ká jà fún ilẹ̀ wa lórí ìgbésẹ̀ táwọn tó fẹ́ gbalẹ̀ lọ́wọ́ wa tí wọ́n ń gbé, káwa náà káyé pé a jà fún, a defend ilẹ̀ wa. A jẹ́ sọ̀rọ̀ ẹ̀sìn. Mo lérò pé fíyàn tí mò ń play fún wa yìí, mo lérò pé ẹ ń fi ọkàn bá lọ. Gbogbo ọ̀rọ̀ tí ẹni náà ti ń sọ pátápátá náà ni ẹ farabalẹ̀ gbọ́. Ẹ má jẹ́ ká rí gẹ́gẹ́ bí bóyá ọ̀rọ̀ ẹ̀sìn ní sọ. Gbogbo ọ̀rọ̀ tó sọ ń bẹ̀, ọ̀rọ̀ lórí ilẹ̀ wa náà ni o. Ọ̀rọ̀ lórí ilẹ̀ wa náà ni o. Ogun tí wọ́n ń gbé tì wá lórí ilẹ̀ wa tí wọn ò jẹ́ ká rí mú mi, iná ni ó ń sọ̀rọ̀ nípa ẹ̀ o. Jẹ́ ká ní máa gbọ́ lọ. Mo fẹ́ sọ látòrí póòpù àtẹlẹ tó ti kú àtẹlẹ tó ṣẹ̀ṣẹ̀ yàn dáhùn tó orí ẹni tó kéré jù nídìí iṣẹ́ ìránṣẹ́ àwọn kìrìsìtẹ́nì wàláì alábọ̀dé ni gbogbo wọn pátá. Wọ́n ti ta orílẹ̀-èdè Nàìjíríà, wọ́n ta tán. Wọ́n kọ́kọ́ ta fún European world, wọ́n gbà lọ́wọ́ European world, wọ́n tún ta fún American. So Europe and America ló wá lò wá náà lò àwọn ló ń ṣe kí ni ló ń mìkì wa, wọ́n dra ẹ̀ wá tán adépa ńlá. Òye ò dẹ̀ tún yé wa náà pé ẹ̀sìn méjèèjì wọ́n ti tiwọ́ bọnú ẹ̀, wọ́n ti fi sọ wá di ẹrú. Òye ò dẹ̀ tún sì yé wa, tó fẹ́ kú torí ìwé, a fẹ́ kú torí Kùránù àti Báíbù, a fẹ́ kú torí ẹ̀. Nǹkan tó yẹ ká mójútó wọn jẹ́ ká rí kójú wa kó tó lẹ̀ ká lè mú ojútó kinní yẹn lásìkò, ká wá solution sí kó tó di kán máa lé gbogbo wa kúrò lórí ilẹ̀ wa ká. Tá a bá sọ̀rọ̀ a máa di fugitive lórí ilẹ̀, a máa di àlejò lórí ilẹ̀ wa. Torí ẹ ti already gba sẹ̀rí àwọlé mọ́dẹ sọ fún yín pé Tinubu ó máa approve ẹ̀ kó tó kúrò lórí oyè. So now wọ́n ti wá introduce owó sẹ̀rí àyàn ti introduce ẹ̀ fún owó ní pé ká má sọ̀rọ̀ ẹ̀sìn, ká má fún wọn ní orientation, ká má jẹ́ kó yé wọn, ká má jẹ́ kí iyì ọ̀pọ̀lọpọ̀ kó sí wípé ẹ̀sìn yàtọ̀ sí ẹ̀sìn. Nǹkan tó rò pé o believe yẹn wọ́n ti yí padà mọ́ ẹ lọ́wọ́, tó bá sọ̀rọ̀ wọ́n máa fi kú ẹlẹ́rú ní ìgbà kejì. O dẹ̀ lè rí solution sí. Wọ́n ti introduce sídà ẹ̀ lé ẹ lọ́wọ́, wọ́n gbélé mi náà lọ́wọ́, sẹ̀ríà lọ yẹn ló gáìdì ẹ̀. Ṣé wọ́n mọ nǹkan tó fẹ́ lò fún? Láti fi wọlé tán pátápátá ni. Tán bá ti lè torí tó bá ti gba kọ́rẹ́nsì wọ́n sì wọ́n á wọlé tán sí ẹ lọ́rùn. Òfin yẹn gbúdọ̀ ṣẹlẹ̀ níbi tán ti ń lo kọ́rẹ́nsì yẹn, ṣé bó mọ̀? Ìgbà yẹn lóye tó máa yé èmi àti ẹ wípé àwọn ẹni ò wá torí ẹ̀sìn, wọ́n fẹ́ gba ilẹ̀ wọn lọ́wọ́ ẹ̀ ni. Wọ́n kọ́kọ́ fún ẹ lẹ́sìn, wọ́n wá gbé bọ́ǹbù àti grenade sẹ́yìn sódà ojú rẹ̀ á lè fọ́. Wàá lè rò pọ́n nífẹ̀ẹ́ ni, by the time tó máa fi la ojú yẹn wàá ti jóná gúrúgúrú. Ní ojú èmi àti ìrẹ ní Tinubu àtàwọn wèrè tó pera wọn ní gọ́ọ̀mẹ̀ntì náà ṣe kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà tán lọ tà wá fún Arab. Mo pariwo ẹ̀, kò sí kankan nínú yín tó sọ̀rọ̀ làákàyè láti jẹ́ ká gbọ́pọlọ kalẹ̀ báwo la ṣe máa gbára lọ́wọ́ àwọn èèyàn yìí àfijà. Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tẹ́ bá wo nǹkan tó ṣẹlẹ̀, ìyẹn ló tiẹ̀ dẹ́rù bà mí, àyà mi lù kì. Mo wò pé ó ti tán fún wa láfíríkà, ó ti tán fún wa ní Nàìjíríà. Nǹkan tó ṣẹlẹ̀ yẹn òun ló bí nǹkan tí Donald Trump ṣe, òun ló bí nǹkan tó ṣẹlẹ̀ ní Ivory Coast lánàá. Iṣẹ́ ní Musa Pope lánàá tó fi tí àwọn mínítì fi gbàjọba báyìí. Iye yín ò dẹ̀ sí títí yín àfi kẹ́ máa bára yín jà, kẹ́ máa bára yín pé kínní. Bẹ́ẹ̀ náà làwọn Ìgbò náà báyìí náà ṣe bí dèrè bí òpònú èèyàn tí ò ní ìròrí, tí ò ní nǹkan tán forí rò. Kò ro ọmọ, kò ro aya, kò ro ẹbí, kò ro ará. Ó fọ́ lójú afọ́fun gbému èèyàn. A dẹ̀ pera wa ní ọmọ Yorùbá, pera wa lókùnrin, a pera wa lénìyàn. Donald Trump fi odidi president orílẹ̀-èdè Amẹ́ríkà, ṣé mo yẹ country tó wà lábẹ́ under Amẹ́ríkà ṣá, ó fi bẹ̀yẹn lẹ̀.
àwọn aráàbù yìí ló pè wọlé pé ó yá wá fẹ́ rí ẹ kí president Amẹ́ríkà tó lè dìde fi orí ìtẹ́ ẹ̀ lẹ̀ fún odidi ọ̀sẹ̀ kan ó yẹ kẹrù orí wípé nǹkan kan ti ń ṣẹlẹ̀ ó dà mo fẹ́ burst brain yín sìn ṣẹ́yìn mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ṣe rò pé ẹ̀sìn náà lọ discuss ìgbà tí bàbá yẹn fẹ́ wá ṣe mọ̀ nǹkan tó ṣe wọ́n fún ní jet plane yẹn ló wọ́n jù most costliest jet plane náà fún Donald Trump kò lè sọ pé òun fẹ́. Àwọn Amẹ́ríkà dìde pé báyìí ló ṣe máa ṣe kínní wọ́n ṣọ́ọ̀tì wọn dáhùn pé you keep quiet. ọmọ Yorùbá ẹ jẹ́ ká dìde ká jàfẹ́tọ̀ wa ẹ jẹ́ ká dìde ká jàfẹ́tọ̀ wa ẹ̀yin náà wo ìwà burúkú tí àwọn ìjọba Nàìjíríà wò fún bàbá wa Sunday Adéyẹmọ. Kí ni ẹ̀ṣẹ̀ bàbá wa Sunday Adéyẹmọ? Ẹ̀ṣẹ̀ wo gan ni wọ́n ṣẹ̀ ìjọba Nàìjíríà tí ìjọba Nàìjíríà tó fi gbé ẹmbàgò lé lórí? Ẹ̀ṣẹ̀ wo gan ni wọ́n ṣẹ̀ wọ́n? Gbogbo àwọn bandit, àwọn kidnapper tí wọ́n terrorize àwọn ọmọ Nàìjíríà àti gbogbo àwọn ọmọ kóòtù òjíire, ìjọba Nàìjíríà wọn ò mọ̀ gbé ìgbésẹ̀ kan lórí wọn. Àmọ́ ẹni tí ó pààyàn tí ó fàdíyà ló jẹ́ pé ìjà àwọn ìran ẹ̀ ló ń jà. Nígbà tó jẹ́ pé ojúṣe tó yẹ kí ìjọba ó ṣe tí wọn ò ṣe, àwọn ará ìlú náà ní right láti jà fún ara wọn nígbà tí ìjọba ò lè protect wọn. Òun nìkan tí bàbá wa Sunday Adéyẹmọ ṣe. Nígbà tí wọ́n ti ń ṣe nǹkan tá à ń sọ yìí, a gbọ́ bí nǹkan kan wọ́n pààyàn, a gbọ́ bí nǹkan kan wọ́n wà tí ò dáa. Ẹ̀ṣẹ̀ wo gan ni wọ́n wá ṣe ìjọba Nàìjíríà tí ó kọ wọ́n sì wà nínú list, wanted list? Why? Bàbá Tinubu, ẹ bá wa fi Ìgbòho lọ́rùn sílẹ̀. Ìgbòho kì í ṣe apààyàn, kò fàdíyà. Ẹ̀yin náà mọ àwọn tí ń pààyàn, tí ń kidnap èèyàn, tí ń kíyàn gbé. Bàbá Tinubu, àwọn ní kẹ́ ẹ lọ mú, àwọn ní kẹ́ ẹ lọ mọ wá kí. Ẹ fi bàbá wa Ìgbòho lọ́rùn sílẹ̀, jẹ́ kí wọ́n ráyè wálé. Ìjà ọmọ Yorùbá ni wọ́n ń gbè, wọ́n ń jà fún wa ni. Nígbà tẹ́ ẹ lè protect wa, tẹ́ ẹ lè dáàbò bò wá, òun ló fà á tí wọ́n fi pariwo síta. Wọn ò ṣẹ̀ṣẹ̀ kankan tó ju ẹ náà lọ. Bàbá Tinubu, kí ló dé? Ẹ bá wa tú òkun lọ́rùn wọn, ẹ bá wa tú òkun lọ́rùn bàbá wa Sunday Adéyẹmọ Alápàájì of Yorùbá-land. Wọn ò ṣẹ̀ṣẹ̀ kankan. Ìjọba Buhari, àwọn ọmọ ìyá tiẹ̀ tí ń pààyàn, tí wọ́n ń jíyàn gbé, kò rán àwọn DSS, àwọn sójà kó lọ pa wọ́n o. Kò rán wọn tó lọ pa wọ́n o. Àmọ́ Ìgbòho Òòṣà tí ń jà fún ìran Yorùbá torí pé àwọn Fúlàní ń pa wá, wọ́n ń jí wa gbé, wọ́n ń gba owó ọwọ́ torí pé ó ti wá dìde wípé ẹ̀yin Fúlàní má pa wá mọ́. Ìpàtẹ́ ẹ pa wá yìí tó gẹ́. Òun ni ò dùn mọ́ Buhari nínú tó fi kó àwọn DSS, àwọn sójà àtàwọn ẹlòmíì mọ́ra láti lọ ká àwọn Sunday Adéyẹmọ mọ́lé ní 2021. Wọ́n pa èèyàn méjì nínú ilé wọn. Ìjọba Nàìjíríà ẹ sì bẹ̀rù Ọlọ́run. Torí pé èèyàn sọ òdodo ọ̀rọ̀ jáde. Ẹ sáfẹ́ kéèyàn ò sọ òdodo ọ̀rọ̀. Ẹ fẹ́ kéèyàn sọ òdodo jáde lẹ́nu. Kí ló dé? Torí ìjẹkújẹ tẹ́ ń jẹ, torí àjẹbánu tẹ́ ń jẹ. Ẹ fẹ́ kójú àwọn èèyàn là. Torí àwọn téèyàn bá sọ òdodo, ojú àwọn èèyàn là, àfi kéèyàn sọ. Ẹ sì mọ̀ pé ẹ lè pa ẹni tí ó sọ̀rọ̀ ni, àmọ́ ọ̀tọ̀ sọ yẹn ẹ lè pànà, kò lè kú. Ẹni tó sọ̀rọ̀ jáde ẹ lè hùwà tí ò dáa sí, àmọ́ ó ti sọ̀rọ̀ yẹn jáde náà, ọ̀rọ̀ tó jáde kò lè kú, àwọn yẹn ti gbọ́. Ìyẹn ni kẹ́ ẹ máa rò. You can give the messenger, àmọ́ you cannot give the message. You cannot give the message. That is it. That is true. Ẹ ká ronú sí i. Gbogbo àwọn ọmọ kóòtù òjíire, gbogbo àwọn ọmọ Odùduwà, bá dá ká ronú àròjinlẹ̀. Eléyìí kì í sọ̀rọ̀ ẹ̀sìn,
ọ̀wọ̀ ìlú là ń sọ yìí. Ọ̀nà tá a gbà tá a fi kúrò nínú mẹ́sì Nàìjíríà òun ló yẹ ká máa wá, a ti rí i. Nígbà yẹn ká kí ẹ̀sìn bọ̀wọ́, ẹ jẹ́ ká kọ́ jà fún orílẹ̀-èdè wa náà, ẹ jẹ́ ká kọ́ jà fún ìlú wa náà. Tá a bá jà fún ìlú wa, ìgbà náà láti wá mọ bá a ti fẹ́ ṣe gbà. Àti wípé gbogbo wa la mọ̀ pé àwọn ọmọ Yorùbá authorize ara wa láti ṣe ẹ̀sìn tẹ́ní kálukú bá wù. Àìjà torí ẹ̀sìn, gbogbo wa la mọ̀ yẹn. Àwọn babaláwo jà torí ẹ̀sìn, àwọn babaláwo jà torí ẹ̀sìn. Ìdílé kan, ilé babaláwo, kárí Christian, kárí Muslim, nínú ìdílé kan, ó yọ ọmọ jẹ papọ̀. Àìjà torí ẹ̀sìn. Èrò tó wà nílẹ̀ yìí, gbogbo wa níjọ kan, gbogbo pátá lọ́jọ́ kan. O ní ẹlẹ́sìn Kristẹni ni o, ní Mùsùlùmí ni o, babaláwo ni o, gbogbo pátá ní ìjà ìlú ìjọkan. Jẹ́ ká fi ìmọ̀ ṣọ̀kan. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, think Yorùbá first before anything. That is it. Eléyìí ni ọ̀rọ̀ tí mo ní kí n mú wá fún gbogbo wa lọ́jọ́ tòní. Ẹ ṣé gan ni, gbogbo ẹni tẹ́ darapọ̀ mọ́ wa lórí ètò mo kí yín o. Gbogbo ẹni tẹ́ padà wo ètò yìí, tẹ́ padà wo ètò náà mo kí yín. Wọ́n wá bẹ̀yìn ni wọ́n wá ròyìn ni, ẹ bá pín ètò kan lọ dáadáa. Ojú tẹ́ fi wo mi dúdú ní fọ́. Bẹ́ẹ̀ ni etí tẹ́ fi ń gbọ́ mi, etí náà ò ní di o. Ọwọ́ tẹ́ ẹ bá pín ètò yìí, tẹ́ ẹ bá tẹ love, tẹ́ ẹ bá tẹ like, ẹni fọ́ náà ní fi gbọ́mọ sí. Àwa la máa wá, bẹ́ẹ̀ láti ní ẹ̀yin náà lámọdé bá láti Èdùmàrè, yóò túbà, yóò túṣẹ́ fún wa. Orílẹ̀-èdè Yorùbá ní kíákíá.